ọ̀rẹ́ wa mo ní kí n sọ fún ọ ní o ohun ẹ̀mí tá a tún fi rán mi sí wa rèé ń dédé àkókò yìí. Wálé Ọláògún náà ló kọ mi. Afohùn ẹ̀mí rán mi sí wa o wípé kí n máa bi wá léèrè pé ìjà tiẹ̀ ti múra tán. Bẹ́ẹ̀ ni, torí pé ayé tá a wà yìí ẹja máa rántí pé àjò ni. Ọjọ́ tá a bá sì ti bí wa sáyé nkálukú ti wà lọ́kọ̀ọ̀rìn àjò ayé, èrò sọ́run sì ni wá. Ibi tí kálukú wa bá ń lọ ní ó sọ̀rọ̀ ọkọ̀ tá a wọ̀ o. Ibi kálukú wa bá fẹ́ gúnlẹ̀ sí òun náà ni ó sọ ibi tá a ń lọ, ibo lọ ń lọ. Ó ti gbàgbé pé a ti fi lélẹ̀ fún ni láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, lẹ́yìn rẹ̀ ńkọ́ ìdájọ́ ni. Ǹjẹ́ o ti wá múra tán o? Torí wípé olórí àlùfáà wa ń padà bọ̀, Jésù Olúwa wa ni. Nígbà ó bá wá dé, ibo ni ó bá ọ? Tó bá wá dé, ibo ni ó bá mi? Tó bá wá dé, ibo ló fẹ́ bá gbogbo wa? Bẹ́ẹ̀ sì rèé, ìpè ò ní pẹ́ dún, kò ní pẹ́ dùn. Ìwọ rò pé wọ́n ti ń sọ kó tó di pé wọ́n bí baba ńlá rẹ àbí? Kó tó di pé wọ́n bí ìyá ńlá yàlà ìyá ńlá rẹ ni wọ́n ti ń sọ pé Jésù ò ní pẹ́ dé. Ìwọ ti gbàgbé ń tọ́sọ nínú ìwé Bíbélì ni, ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì ni. Nígbà Jésù gòkè rọ̀run, ṣe é rántí? Táwọn áńgẹ́lì wá yọjú tẹ́lẹ̀ ẹ̀yin ará Jerúsálẹ́mù. Kí lẹ̀ ń wò? Jésù tẹ́ rí yìí tó ń gòkè rọ̀run yóò padà wá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe lọ. Ó sì ní títí ayé ò fi kọjá kí nínú ọ̀rọ̀ òun kò ní lọ láìṣẹ. Ó gbàgbọ́ bẹ́ẹ̀, ẹ̀ ń gbọ́ wá gbàgbọ́ bẹ́ẹ̀. Kí wọ́n lọ wá gbàgbọ́ pé Jésù ò ní pẹ́ padà dé sí mọ́. Bẹ́ẹ̀ ni, torí pé tá a bá wò láti Genesis títí dé Fihàn, gbogbo àsọtẹ́lẹ̀ pátápátá tó wà nínú ìwé mímọ́ náà ló ti ṣẹ. Àbímọ kan fún wa ní o, wúńdíá kan yóò lóyún ní o, ìjọba wà níjìká rẹ̀ ní o, irú ikú tí ó kú rèé, irú nǹkan tí ó ṣẹlẹ̀ rí, gbogbo ẹ̀ ló ti wá sí ìmúṣẹ. Ẹyọ kan oṣù ló kù. Ẹyọ kan oṣù náà ni wípé èmi ń bọ̀ kánkán, èrè mi ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ó ti rí. Iṣẹ́ kí ló ń ṣe? Iṣẹ́ kí ni mò ń ṣe? So múra tán, ṣe mo múra tán? Tó bá tiẹ̀ dé lónìí, kí lèrè tó fẹ́ gbà lọ́wọ́ oníṣòwò àgbà? Kí lèrè tó fẹ́ gbà lọ́wọ́ olú àlùfáà wa? Rántí o, òun padà bọ̀. Ohunkóhun tá a bá ká mọ́ ọ lọ́wọ́ ńlá á fi ṣèdájọ́ fún ọ. Ohunkóhun tá a bá ká mọ́ mi lọ́wọ́ ńlá á fi ṣèdájọ́ fún mi. Kí là á kà mọ́ ọ lọ́wọ́? Kí là á kà mọ́ mi lọ́wọ́? Àgbèrè tó ń ṣe àbí? Panṣágà, irọ́ tó ń pa, gbogbo ẹ̀ ìbá dáa kó fílẹ̀ o. Torí kó sọ nínú ìwé Ìfihàn, ó ní ẹni tí ń ṣe mímọ́ kó máa ṣe mímọ́ lọ, ẹni tí ń ṣaláìsòótọ́ kó máa ṣaláìsòótọ́, ẹni tí ń ṣonírira kó máa ṣonírira. Ìgbà tí ó wá parí ẹ̀, ó ní èmi ń bọ̀ kánkán, èrè mi ń bẹ pẹ̀lú mi. Tó bá wá dé, ibo ni ó bá ọ? Sọ sá ti múra lẹ̀, so o ti múra tán. Wò ó, kó má bá ọ lójijì bíi táyé Nóà ni o. Torí pé kò sí àmì kan tá a tún fẹ́ fi hàn á mọ́ yàtọ̀ sí táyé Nóà, kó sì má bá ọ lójijì. Kí wọn náà wà lára àwọn ọlọ́gbọ́n, kó wà lára àwọn wúńdíá tí wọ́n ti gbẹ́, tí wọ́n ti múra lẹ̀ fún àpòróró sátùpá wọn. Kó má ti dàbí àwọn wúńdí márùn-ún, àwọn wúńdíá márùn-ún, kó má dàbí wọn o. Márùn sọlọ́gbọ́n, márùn ṣaláìgbọ́n, àwa náà mọ̀ tán o. Mọ́ wàá dàbí àwọn wúńdíá márùn-ún tí wọ́n ṣaláìgbọ́n, dàbí àwọn wúńdíá márùn-ún tó sọlọ́gbọ́n ni o. Torí pé ńgbà ọkọ ìyàwó bá dé, ó lè jàárọ̀, ó lè jọ̀sán, ó lè jálẹ̀. Bíbélì sọ ó pé ó ní onílé ìbámọ̀ gbà tó lè ìbá dé, ìbá gbébọn a sì máa sọ́lé rẹ̀. Ṣùgbọ́n tó òjijì làwọn adigunjalè dé. Bẹ́ẹ̀ náà ní dídé Jésù ó ṣe rí o. Múra, ó dé tán o, ó kù dẹ̀dẹ̀. Ohun ẹ̀mí nù fún ọ, torí ẹni ọba létí kó gbọ́n tí ẹ̀mí ń sọ fún ìjọ. Wálé Ọláògún Àkàsọ̀rọ̀, nígbà tó di jíṣẹ́ ìtàn o, ó kù sọ́wọ́ èmi, ó kù sọ́wọ́ rẹ̀ láti mú. Bàbá mú mi délé.